Mo kí yín ẹ̀yin bàbá mi àti ẹ̀yin màmá mi nínú Olúwa, ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò àti ẹ̀yin ọ̀rẹ́. Mo kí yín kú àbọ̀ sí orí ètò Evangelist Jókòtadé Ojúọlápé. Mo kí yín pé ẹ kú àbọ̀ sínú ètò tuntun náà. Mo fẹ́ kí ẹ lọ subscribe kí ẹ lè máa rí mi wò, kí ẹ dẹ̀ tí notification yín kí ẹ lè máa gbádùn ètò náà lórí gbèdéke yìí. Mo mọ̀ pé ẹ fẹ́ràn àdúrà. Àwọn àṣẹ ọ̀rọ̀ láti ìpìlẹ̀ ayé yín ni mo fẹ́ máa sọ jáde. Mo sì ní ìgbàgbọ́ wípé ẹ gba Kristi gbọ́, wípé tí àṣẹ ọ̀rọ̀ náà bá sì ti ń jáde yóò máa bá ìgbà àti àkókò ayé yín mu. Ẹ ó sì máa rí ògo tuntun lò. Ayọ̀ Ọlọ́run yóò máa tẹ̀síwájú nínú ayé yín. Ìgbéga yín yóò máa tẹ̀ yín lọ́wọ́. Ohun gbogbo tó ti pẹ́ nínú ayé yín tẹ́ ti rò pé kò lè ṣeé ṣe, pẹ̀lú àṣẹ ọ̀rọ̀, pẹ̀lú àṣẹ ìyanu, pẹ̀lú ìrọ̀rùn, Ọlọ́run yóò sì máa ṣe fún yín. Ẹ gbàgbọ́. Ìgbàgbọ́ òun ló lè mú kí gbogbo ẹ ṣeé ṣe fún wa. Ìgbàgbọ́ yín nínú Kristi kò sì ní dojú tì yín. Ẹ jẹ́ ká tètè máa subscribe, ká lè tètè máa rí wò. Ẹ ó sì gbádùn Ọlọ́run nínú ayé yín. Ẹ ó gbádùn rẹ̀ nínú ayé mi náà, nítorí pé Kristi wa ń bẹ ní ààyè. Ẹ ṣé.